Ọlọ́run bàbá mi rúbí àṣẹbí Mósè láfọ̀pá ẹ̀yìn náà. Ìyanu bàbá mi o, ṣèbí Mósè láfọ̀pá ẹ̀yìn náà. Ọ̀pá tí a rí yẹn ó máa ń lànà. Ṣèbí Mósè láfọ̀pá ẹ̀yìn náà. Àwọn tí ó mọ̀ tó náà sọ mẹ́ta ló pọ̀ ní. Ọlọ́run ẹ̀rí àánú bàbá mi o. Yóò dára fún yín. Nínú ọdún yìí, o máa rí ọ̀nà lọ. Nínú ọdún yìí, wàá rí ọ̀nà lọ. Ọ̀nà kì í dí mọ́jọ́ kó má yọ, ọ̀nà kì í dí mọ́ oòrùn kó má yọ. Bẹ́ẹ̀ ni o. Ìyá kárí ìlàyé sábìrátà ni mo ní. Ẹ̀mí ológo, ẹ̀mí àánú bàbá mi mira. Ẹ̀mí àmìra táàjì. Àní ṣèbí Mósè láfọ̀pá ẹ̀yìn náà. Àrólé Dáfídì, àkọlà fọ́mọ lórí ọ̀gá wa, bàbá wa. Ṣèbí Mósè láfọ̀pá ẹ̀yìn náà. Ṣèbí Mósè láfọ̀pá ẹ̀yìn náà. Ọ̀pá tí ẹ̀rí yẹn ó máa ń lànà. Ṣèbí Mósè láfọ̀pá ẹ̀yìn náà. Nítorí bàbá mi ẹ̀yà lò, ẹ má ṣe jẹ́ kó lè lálejò kó má bàtà nígbàrá oko. Èmi ló kàn ó kẹsẹ̀ lóore. Ẹ̀yà lò, èmi ló kàn ó kẹsẹ̀ lóore. Olóòtí àná ó ní ìṣìnà ó, ṣèbí ló kàn kẹsẹ̀ lóore. Ọwọ́ kan ló dá ayé rẹ dúró tó fi débi tó yẹ kó dé. Ẹ̀yin mélòó lẹ fi ìtara ṣàmẹ́? Ọwọ́ ogun nínú ayé rẹ kó gbiná sọnù lórúkọ Jésù. Gbọ́ mi dáadáa. Ọwọ́ ogun nínú ayé rẹ, ọwọ́ ogun nínú iṣẹ́ rẹ, ọwọ́ ogun nínú okòwò rẹ, tó o bá ṣàmẹ́, ọwọ́ yẹn lànà sọnù. Ẹ gbọ́ mi sà, ogun kì í jẹ́ kéèyàn débi ògo. Gbọ́ mi dáadáa. Ogun kì í jẹ́ kéèyàn débi ògo. Gbogbo ọwọ́ ogun lára rẹ, gbogbo ọwọ́ ogun nínú iṣẹ́, gbogbo ọwọ́ ogun nínú okòwò rẹ, tó o bá ṣàmì, ọwọ́ ogun láyé rẹ jáde. Ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́, mo kéde bí wòlíì, mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀, mo wí mi ò dá wí. Ìlà líka ṣáìdà ráìbà tún lè nọ́ta háìlì kàpá. Májẹ̀mú tí yóò gbé ayé ẹ dìde nínú ọdún yìí, májẹ̀mú yẹn máa wáyé ẹ rí. Àánú tó máa lókèta ayé ẹ. Ẹ̀yin mélòó lẹ ṣàmì? Ẹ lọ rí àánú yẹn gbà. Ẹ lọ rí gbà. Ẹ lọ rí gbà. Ẹ lọ rí gbà. Bàbá ìjà ẹ̀mí gbé mi kọ̀nà. Ìyá àbúrò tàlímúlì ìyá Mọ̀nsáìdá bí. Ẹ̀yà nù ó, ẹ̀rí àrí ìkìtì, ṣubú olú òkun ọmọ àgá yẹ̀rìyẹ̀rì, ẹ̀rí ibú rárá. Bí àánú ò bá ti wá ayé èèyàn rí, ogun ló máa wá ayé èèyàn rí. Àánú tó máa lé ọwọ́ ogun kúrò nínú ayé ẹ. Tó o bá ṣàmì, àánú yẹn máa lókètì ayé ẹ. Ohun tó ò tí ì jẹ́ kó o dé ilẹ̀ ìlérí, ohun tó ò fi ayé ẹ dé ibi tó yẹ kó o dé,
májẹ̀mú tó gbé ẹ pamọ́, májẹ̀mú tó gbé ògo rẹ pamọ́, ẹ̀yin mélòó la ṣàmì, májẹ̀mú yẹn fàyè ẹ lẹ̀. Aliba, alitu, ejibiribu, alitu, ejibiribu, oya tẹ̀gbẹ́, akankale. Ya kari kanta ida mosa idadu. Lẹ́yìn àdúrà, ó ṣe ìtọ́jú ẹlú adá ńlá rẹ̀ àṣeyọrí. Gbogbo ẹni tó bá fẹ́ délẹ̀ ìlérí. Nọ́mbà 1, wọ́n gbọ́dọ̀ mọ ohun tí wọ́n ṣe. Mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ẹ. Àánú tó máa fà ẹ́ lóore lọ́wọ́. Àánú tó máa fà ẹ́ lé aláàánú ẹ lọ́wọ́. Àánú yẹn máa lókèétì ẹ. Mo fi májẹ̀mú tí ń bẹ lórí mi. Mo fi súre sínú ayé ẹ. Lórúkọ Jésù. Ìlérí máa ṣẹ mọ́ ẹ lára. Ìlérí máa ṣẹ mọ́ ẹ lára. Ọlọ́run májẹ̀mú tó pè mí tó yàn mí gẹ́gẹ́ bí wòlíì. Mo sọ àsọtẹ́lẹ̀. Àṣẹ tí ń bẹ nínú mi máa lọ. Ẹ̀yin mélòó la fi ìtara ṣàmì? Àánú tó máa gbọ́n ìyà yí ẹnu. Gẹ́gẹ́ bí gbogbo èèyàn ṣe ń pè mí ní bàbá gbọ̀nyànù. Àánú tó máa gbọ́n ìyà yí ẹnu. Àánú yẹn máa lókèétì ẹ̀. Ó 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 máa lókèétì ẹ̀. Wọ́n pè mí ní bàbá gbọ̀nyàmínú. Wọ́n ò dédé pè mí lórúkọ yẹn níwájú ọba tó láyé tó lọ́run. Àwọn ènìyàn ni wọ́n rí tí wọ́n pè mí bẹ́ẹ̀. Orúkọ ti pọ̀ jù. Ṣùgbọ́n pé Ọlọ́run bá ń lò ẹ́, àwọn ènìyàn máa lo ohun lára ohun tọ́lọ́run fi ń lò ọ́. Wọ́n fi máa fún ẹ lórúkọ. Wọ́n pè mí ní bàbá gbọ̀nyàmínú. Ẹ jẹ́ kí n lo àṣẹ májẹ̀mú yẹn. Nǹkan kan ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Tárákùnrin yẹn fi pè mí ní bàbá gbọ̀nyàmínú. Táwọn èèyàn sì fi ń pariwo orúkọ yẹn dì sí yìí. Ta ló ṣàmì àdúrà? Ìyà tí wọ́n fi jẹ nílé bàbá ẹ̀ yẹn, ìyà tó fi jẹ nílé ìyá ẹ̀ yẹn, mo sọ àsọtẹ́lẹ̀, ó yá májẹ̀mú Ọlọ́run, ó sọ ìyà yẹn, ó gbé kúrò, àánú lókèétì yìí ẹ̀. Wo Olúwa gbọ̀n ìyà rẹ̀ nù. Ọlọ́run mi gbọ̀n ìyà mi nù. Orí tí arákùnrin yẹn kan lọ́jọ́ ènìyàn. Ọlọ́run mi gbọ̀n ìyà mi nù. Ìyà ò gbọ́dọ̀ jẹ́ bàbá kó tún jẹ́ ọmọ. Ọlọ́run mi gbọ̀n ìyà mi nù. Ṣé o lè kọrin yẹn bẹ̀ yẹn? Mi ò ní time tó pọ̀. Inú program òun láti wà láti bí aago 4 sí 5. So bí mo ṣe ń wọnú lé mú wo pé anointing tí mo lò kú lọ́hùn kí n lò fẹ́yìn náà. Gbọ́ mi dáadáa. Ohun tèmi ń rò lọ́kàn tèmi ni pé gbogbo ẹni tó bá ń tẹ̀lé mi ló gbọ́dọ̀ ṣoríire. Listen, if you are following me truly with your mind and you are following with your mind pẹ̀lú ọkàn kan, I'm telling you, o lè tẹ̀lé mi lóṣù méjì káyé ẹ má yí padà. Bó o bá ti tẹ̀lé mi lóṣù méjì táyé ò yí padà, á jẹ́ pé gbogbo ohun tí mò ń sọ ò ṣe. O mọ̀ pé a lè fipá mú ẹṣin dé odò, bó a lè fipá sọ pé kí ẹṣin mu omi. Nǹkan yẹn kan téèyàn ò lè ṣe nìyẹn. Wọ́n á lè fipá sọ pé lágbájá lọ ṣoríire. Ó lè débẹ̀, ó lè ní oríire ò tí ì tó táìmù òun. Ṣùgbọ́n if you are following me truly with your mind and you know you are truly following me and you are doing everything that I'm telling you to be doing, I'm telling you, o lè tẹ̀lé mi lóṣù méjì káyé ẹ má dá. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Jẹ́ ń lo àṣẹ májẹ̀mú yẹn sínú ayé ẹ. Ìyà tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ yẹn, ó yá ó di ayọ̀. Ẹ̀mẹ́ta ni mo máa sọ̀rọ̀ ẹ̀ má dẹ̀ kó lórí láìní yìí. Ìyà tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ yẹn, mo ní ó di ayọ̀. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta yìí, ṣàmì àdúrà yẹn dáadáa. Ìyà tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ yẹn, mo ní ó di ayọ̀. Orúkọ tèmi kò yípo padà. Orúkọ tèmi ò yípo padà. Wòlíì Ọlọ́run alààyè Sakaraya ọmọ Òdúsọ̀yà tí gbogbo ènìyàn pè ní bàbá gbọ̀nyàmínú. Àṣírí ìràwọ̀ òun náà rè. Nọ́mbà mi ò yípo padà
tọ́rọ̀ bá ta kókó lórí ìràwọ̀ ẹ máa pe nọ́mbà yẹn a sì máa gbé a máa dá yín lóhùn. Nọ́mbà mi rè 08054353629. Wo àṣẹ ìgbédìde ni mo pe léyìí. Bẹ́ẹ̀ ni àṣẹ ìgbédìde ó ń gbé ayé ẹ̀ dìde báyìí. Jésù Olúwa wa.